àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó sọ pé ọmọdé ò débi ẹ̀rù lẹ́rù bá àáfàá Súnà ti jáde o. Ó ti bẹ̀bẹ̀, ó ti bẹ̀ King Dr. Saheed Òṣùpá ń play fídíò apology fídíò tó ṣe fún yín, ṣùgbọ́n nǹkan kan wá wà tí mo fẹ́ wá mú wá fún yín. Kí làwọn Olúfimọ́ fans kí ni wọ́n ń sọ? Torí pé ó bẹ̀ King Dr. Saheed Òṣùpá lọ́tọ̀, ó tún wá bẹ̀ àwọn fans King Dr. Saheed Òṣùpá ìyẹn àwọn Olúfimọ́ family. Ṣé wọ́n ti gbẹ̀bẹ̀ àbí wọn ò tí ì gbẹ̀bẹ̀? Àjọ wo léhùn ẹ wò táwọn ènìyàn ń sọ níkànnì ayélujára, àti pé ṣé King Dr. Saheed Òṣùpá ti gbẹ̀bẹ̀ àbí kò tí ì gbẹ̀bẹ̀? Ẹ̀yin náà mọ̀ ó ṣe apology fídíò eléyìí lẹ́yìn ìgbà tó receive invitation letter láti iléeṣẹ́ àwọn ọlọ́pàá èèyàn lálàgbọ́n. Wọ́n sì ní tọmọdé tó bá ti mọ ẹsẹ̀ lẹ́sẹ̀ àníjọ́ pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ apology fídíò tá a fà Súnà sí kí n tó wá mú táwọn Olúfimọ́ fans tí wọ́n ń sọ níkànnì ayélujára kí n tó wá mú wá fún yín. A tún wá dúró de tí bàbá gangan sọ yín King Dr. Saheed Òṣùpá ṣé yóò gbẹ̀bẹ̀ àbí ò ní gbẹ̀bẹ̀? Mò ń bọ̀ náà. Awuyewuye tó ń lọ lọ́tún lósì lórí ẹ̀rọ ayélujára. Mo ń fi àkókò ìbẹ̀ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ́ Mátàgbàmọ́lẹ̀ àti Olúfimọ́ fans worldwide látòrí president Alhaji wa Waheed Aṣojú àti Olúfimọ́ Royal Parliament látòrí Alhaji wa Lajero Onírinlájà, Alhaji wa Lukman Situ Sangalo, Alhaji Luku Bansin, Alhaji Akilapa, Alhaji Ọlọ́runwà, Alhaji Saina Sango, Alhaji Ọpẹ́ Lótò. Wọ́n pọ̀ tí mi ò lè dárúkọ tán àti gbogbo Olúfimọ́ worldwide pátápátá. Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ́ Mátàgbàmọ́lẹ̀ bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí, mo fọlá àyà tó bí yín bẹ̀yìn ẹ dáríjì mí, mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé mo fi bẹ̀yìn ẹ foríjì mí, mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀yìn ẹ foríjì mí, mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀yìn ẹ foríjì mí. Ẹ rí ní rí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé, ó ti wà nínú challenges tẹ́rì látara mi, ó dẹ̀ ti wà nínú challenges tẹ́mi náà ó rí látara yín. Ẹ jọ̀ọ́ ológo ni olókìkí ni ògo yín ò ní wọ mi, ògo yín ò ní wọ ọ̀kùn, ẹ ní dológo àná, ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba, ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara, àti gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò gbogbo àgbáńláyé àti ẹbí àti family. Ẹ foríjì mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹnìkan kò force mi, fúnra mi ni mo jáde ni mo wá ṣe fídíò apology fúnra mi ni ó tọkàn mi wá, mo fi Ọlọ́run bá tó lẹ̀mí mi. Mo rò pé ẹ̀yin náà ti gbọ́n tá a fà Súnà sọ pé ó tọkàn ń wá láti bẹ̀bẹ̀ ni, pé kì í ṣe pé nìkan ló gbébọn sóhun lórí, làbí ló pè òun lábí aṣọ pé kóun ó lọ bẹ̀ King Dr. Saheed Òṣùpá, ó ní lọ́kàn òun ni àti gbọ́ léhùn. Ẹ wá jẹ́ agbọ́n táwọn Olúfimọ́ fans ń sọ èèyàn lórí apology fídíò tí àáfàá Súnà sí. Sáwọn Olúfimọ́ tí wọ́n ti gbẹ́bẹ̀ àbí wọn ò tí ì gbẹ́bẹ̀? Ẹ jẹ́ àjọ máa kan táwọn ènìyàn sọ níkànnì ayélujára. Kọ́mẹ̀ntì alákọ̀ọ́kọ́ tí ń kọ́kọ́ kà fún yín ni ẹni sọ pé I am not Olúfimọ́, I am Ọ̀gánlá fans. Ó ní ilé fans Paso lòun, but what this àáfàá Súnà say now should be accepted from all Olúfimọ́ fan club. Ó ní káwọn Olúfimọ́ kí wọ́n bójú wo ìta àáfàá Súnà sọ, kí wọ́n gba ẹ̀bẹ̀ rẹ̀. Let peace come true. Ẹ jẹ́ kí àlàáfíà kó jọba, kálàáfíà jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Moral lesson: think before you do something, never do before you think. Ó ní pé ẹ máa ronú kẹ́ tó ṣe nǹkan ni, kì í ṣe pé ńgbẹ́ bá ṣe nǹkan tán lẹ́ẹ̀tọ́ máa ronú. Ẹ jẹ́ àtúwò ohun tẹ́lòmíì sọ. Ẹlòmíì bọ́ síbẹ̀ ó sọ pé I pray this apology should be accepted by K3 Baba. Ó ní pé òun bẹ lóun kọjá pé King Dr. Saheed Òṣùpá yóò gba apology àáfàá Súnà. Ẹni ìwà ṣe ń tó dáa, ó ní please Baba forgive him. Ó wá táàgì King Dr. Saheed Òṣùpá kó lè bá a rí. Ó tún wá táàgì fan page King Dr. Saheed Òṣùpá káwọn méjèèjì ó lè rí. Mo like n tẹ́ni ṣe. Ẹ jẹ́ àtúnwò tẹ́lómísìn. Ó ní how about other voice note you keep? Àwọn eléyìí wọn ò fẹ́ kí nǹkan ọ̀dà, ṣé kó tó máa gbé voice note jáde kí nǹkan tó máa dàrú lọ ni? Ẹ mọ̀jà máa sínú mọ̀ dàrú. Ẹ jẹ́ àwọn tẹ́lómísìn tó sọ nǹkan ti bàjẹ́ n tẹ́ni sọ ni my brother you should have been patient. Òótọ́ ni tẹ́ni sọ o. Ó ní pé àáfàá Súnà ṣùgbọ́n ẹ mọ̀jà tún lọ ọbẹ̀. Ẹ jẹ́ á máa sọ ohun tí tó ti lọ, ẹ jẹ́ á máa sọ ohun tó kù. Àáfàá Súnà ti bẹ̀bẹ̀. Ẹ jẹ́ àtúwò tẹ́lómísìn sọ. Ẹlòmíì tó sọ medicine after death Mr. Recorded múra sí ẹ̀san ń bọ̀. Ẹ mọ̀jà máa sínú mọ̀dàrú. Ó ti bẹ̀bẹ̀. Ẹ jẹ́ àtúwò tẹ́lómíì sọ.
eléyìí ó dàbí ìgbà pé ẹni yìí jẹ́ ìkan lára àwọn tó jẹ́ pé wọ́n lóyà tán pátápátá. Ó wá sọ èèyàn tó jẹ́ Olúfimọ́ fans ni mò ń sọ ó wá sọ me don't forgive you o. Ó ní lọ́kàn tèmi o èmi ti foríjìn Alfa Sunnah. I pray KSO yín King Dr. Saheed Òṣùpá and Olúfimọ́s can forgive you wholeheartedly as well. Ó náà wá gbàdúrà ó ní Ọlọ́run jọ̀ọ́ bá àánú pàdé o lọ́jọ́ King Dr. Saheed Òṣùpá. This your apology video this time around touched my soul. Torí ngbà tèmi náà wò ká má parọ́ èyí ó ti rí pé ojú Alfa Sunnah ti wálẹ̀. Òun náà ti rí pé n tóun ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ já wo tẹ́lómi ti sọ. You dey use the voice record to make yourself happy. Ẹ má jà máa sínú mọ̀dàrú mọ́. Ẹ já wo tẹ́lómi tún sọ. Ẹlòmíì tún sọ pé gbàm. Apology accepted. It takes a person with a lion heart to do this type of remedy after a lot of banter. Ẹni lóhun tí ó wà lára àwọn Olúfimọ́ ní òun ti gbẹ̀bẹ̀ tó òun pé tẹ́ bá sì wò lóòótọ́ kéèyàn tó lè jáde kó bẹ̀bẹ̀ kó ṣe sọ́rí nǹkan tó lágbára ni o tá a bá ń tara wa lóko. Ẹni ní ọ̀gá go alágbọ̀n go play them another video recorder. Tí ẹ̀ ń pé mo sọ mo ní bákan méjì lọ̀rọ̀ ilé ayé ibi tọkọ wájú sẹ́nìkan ẹ̀yin lọ́kọ sẹ́lòmíì. Ẹ já wá wo ohun tí àwọn tó jẹ́ chairman fan page Olúfimọ́ family tí ó sọ àti pé kí ni King Dr. Saheed Òṣùpá tó ń gangan tí bàbá ó sọ lórí apologies. Èmi ń gbà ládùúgbò k'Ọlọ́run jẹ́ kí ó bójú King Dr. Saheed Òṣùpá náà. Tẹ́yìn náà bá sì wò sáfẹ́ máyéra ni a lè máyéra. Tí èèyàn bá ti sẹ̀yàn à ń sẹ́ lọ́ngàn ọ̀ ń gbẹ́bẹ́ kí wá ní ọmọ lásán. Èmi ò bẹ̀ King Dr. Saheed Òṣùpá tí wọ́n bá ti rí apology video yìí ẹ jẹ́ kí nǹkan tán. Ẹ rántí ìgbà tẹ́jọ́ ń jẹpo ọ̀rẹ́ ni tó ń jata mi tó ń jẹpo mi tó ń tẹyọ̀ mi tó wá jẹ́nu yẹn ló fi bà mí jẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn ní bí ibi tí ń gbọ́ wà náà ni ibi tí ọ wà bẹ́ẹ̀ ni ibi tí ń gbọ́ wà. Tírú eléyìí ọba máa ṣẹlẹ̀ ilé ayé ò ní dùn k'Ọlọ́run má jẹ́ ara lákòbá. Àwa náà ò lè sọ pé nǹkan báyìí ló gbé Alfa Sunnah wọ̀ torí pé òun náà gan máa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nínú ẹni tóun fẹ́ràn nínú ẹni tóun lóyà sí ni King Dr. Saheed Òṣùpá. Abẹ́ King Dr. Saheed Òṣùpá àfi fídíò yìí tẹ́ ẹ bá ń wò ẹ dákun ẹ bá ní share ẹ̀ káwọn ènìyàn kó kan King Dr. Saheed Òṣùpá la kí wọ́n gbẹ̀bẹ̀ Alfa Sunnah kí wọ́n gbẹ̀bẹ̀ rẹ̀ kí wọ́n ṣàánú ẹ̀. A tún máa rí yín.